Ìjọba àpapọ̀ kéde ìdáǹdè akẹ́kọ̀ọ́ 100 nínú àwọn tí wọ́n mà jí gbé ní St Mary Catholic School Papiri. 100 kan akẹ́kọ̀ọ́ nínú àwọn tó mà lé ní 300 tí àwọn ajínigbé mà jí gbé nílé ẹ̀kọ́ St Mary Catholic School Papiri ní ìpínlẹ̀ ti Niger. Ó ní wọ́n mà ti gba ìtúsílẹ̀ báyìí kúrò ní àkàtà àwọn ajínigbé o. Ọjọ́ àìkú Sunday àná ó mà ní ìròyìn náà má gbòde kárí ayélujára wípé ìjọba àpapọ̀ mà ti rí 100 akẹ́kọ̀ọ́ gbà kalẹ̀ lóko ajínigbé nínú àwọn tí wọ́n mà gbé lọ nílé ẹ̀kọ́ náà. Bákan náà ó ní alága Christian Association of Nigeria CAN ẹ̀ka ti ìpínlẹ̀ Niger Bishop Bulu Zawa Yahona àti kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Adamu Abdullahi ó fìdí rẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn. Àwọn èèyàn náà mà sọ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé akẹ́kọ̀ọ́ 100 kan wọ́n mà ti gba òmìnira báyìí. Wọ́n wá fi kọ́rọ̀ wọn pé àwọn mà gbọ́ ọ̀rọ̀ náà láti ọ́fíìsì olùdámọ̀ràn pàtàkì fún ìjọba lórí ètò ààbò ìyẹn Nuhu Ribadu, àti pé láti ọjọ́ ajé òní ó ní wọn yóò ti máa yọ̀ǹda wọn fún àwọn òbí wọn ní ìpele. Ọ̀sẹ̀ tó mà kọjá ó ní Nuhu Ribadu ó mà ló mà ṣe àbẹ̀wò sí Papiri. Ó ṣèpàdé pẹ̀lú àwọn aṣojú CAN ní ìpínlẹ̀ ti Niger. Níbi ìpàdé náà ó mà ló mà ti ṣèlérí pé àwọn tó wà nígbèkùn kò ní pẹ́ gba ìtúsílẹ̀. Ó ní wọn yóò sì padà sí ọ̀dọ̀ àwọn ẹbí wọn láìpẹ́ láì jìnnà. Tá ò bá gbàgbé ọjọ́ 21 oṣù kọkànlá ọdún 2025 ń làwọn ajínigbé ó ní wọ́n mà yabo ilé ẹ̀kọ́ St Mary Catholic School tí wọ́n sì jí akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ gbé lọ o. Àpapọ̀ àwọn tí wọ́n mà jí gbé ó mà ló mà jẹ́ 315 bí ìròyìn náà bó ṣe fìdí rẹ̀ múlẹ̀. Lẹ́yìn náà oníròyìn má gbòde pé 51 nínú àwọn tí wọ́n mà jí gbé wọ́n mà ráyè wọ́n sá mọ́ àwọn ajínigbé náà lọ́wọ́ nínú oṣù kan náà tí wọ́n jí wọn gbé o. Nínú ìwé tó ṣe àfihàn orúkọ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn ajínigbé tó mà jí gbé náà, èyí tí ẹ̀ka ṣọ́ọ̀ṣì kátólíìkì tó mà fi síta ní ọjọ́ 24 oṣù kọkànlá ọdún 2025, èèyàn 265 ó ní wọ́n ló ṣẹ́kù sí àkàtà àwọn ajínigbé nígbà náà. Ṣùgbọ́n pẹ̀lú 100 tí wọ́n ní wọ́n ti gba ìtúsílẹ̀ báyìí, ó ṣẹ́kù èèyàn 165 ní àhámọ́ àwọn ajínigbé nínú àwọn tí wọ́n jí gbé ní St Mary Catholic School Papiri báyìí. Kí Ọlọ́run ọba Elédùmarè kó ṣe àwọn yòókù náà kó ṣe wọ́n ní rírí o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. A kú sinmi àná, a dẹ̀ kú múra ṣẹ́ tòní. Àánú Ọlọ́run bá rèé yóò wá èmi àti yín rí o.